Ìsẹ́yìn ẹni bá fẹ́ rọjà kórè lọ àṣàbárí Ìsẹ́yìn ọmọ òrò ọmọ ẹbẹ dímọ̀ kọ́ o obìnrin ò gbọ́dọ̀ fojú kòrò bóbìnrin bá fojú kòrò òrò ni ó gbé lọ ọmọ òrò tí kùnà múnà mọ́ ọmọ òrò tí kùnà Muhammadu tọ́ ìbú o àlékún ọwọ́ àlékún ọlá ìwòye àmọ́dún gba lérè lẹ́ni àwo lérè lẹ́ni ó yá òrò oníkanjú kù gbogbo kò tọ́ o àbọ̀ lọ́rẹ́ òkú ọdún òkú àṣeyẹ tó ní tó bá ọ nílé ayé àṣẹ ìṣàmọ́dún o.